ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ nǹkan tí Alhaji Oríyọmí Hamzat ti sọ. Ẹ̀yin tẹ́ ò tí ì gbọ́ ẹ tètè súnmọ́ bí ẹ bá wọn àkàn fìdílé kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí onírúurú àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́ lu Alhaji Dr. Oríyọmí Hamzat, pàápàá jùlọ Funny Thinker àti bàbá aládò tí wọ́n bẹnu àtẹ́ lù wọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rí i pé Alhaji Oríyọmí Hamzat wọ́n sọ nǹkan kan bẹ́ẹ̀ sì ni wọ́n wí ohunkóhun. Wọ́n ti wá jáde sọ̀rọ̀ báyìí. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ni Alhaji Oríyọmí Hamzat ní tí wọ́n lọ jáǹtì rẹ́rẹ́. Bí wọ́n ṣe ní ọ̀tá tó yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní àwọn olólùfẹ́ tí wọ́n dáa tí wọ́n fẹ́ wọn dénúdénú tí wọ́n sì fẹ́ wọn tọkàntọkàn. Ẹ̀yin tẹ́ bá wá nífẹ̀ẹ́ Oríyọmí Hamzat lótìtọ́ àti lódodo ẹ kọ́ máa bá ń pín fọ́nrán yìí káàkiri ná. Ẹ máa pín lógúnlógún, ẹ máa bá mi pín káàkiri lọ́gbọ̀nlọ́gbọ̀n. Nǹkan ẹyọ kan t'Alhaji Oríyọmí Hamzat ń béèrè lọ́wọ́ gbogbo yín lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé kẹ́ kọ́kọ́ lọ gẹ̀ẹ́tì PVC yín ná, permanent voters card. Torí ẹ̀yin tẹ́ bá lérò pé nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Hamzat tẹ́sí mọ̀ dájú wípé wọ́n ń díje ipò gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́sí mọ̀ pé nífẹ̀ẹ́ wọn dáadáa ẹ kọ́ lọ gẹ̀ẹ́tì PVC yín ná, ìyún permanent voters card. Torí yẹn gangan ló máa fún yín láǹfààní láti lè dìbò fún Alhaji Oríyọmí Hamzat nínú ipò ìdìbò eléyìí tí ń bọ̀ lọ́nà yìí nínú ẹgbẹ́ òṣèlú Accord. Tẹ́ bá ń gbọ́ Accord slogan wọn ni kí o tẹ̀ sójú ẹ̀, tẹ̀ sójú ẹ̀. Ẹ ti ń rí slogan wọn báyẹn Accord, tẹ̀ sójú ẹ̀ ni. Inú ẹgbẹ́ Accord ni Alhaji Oríyọmí Hamzat ni wọ́n ti dipò ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ètò ìdìbò eléyìí tí ń bọ̀ lọ́nà yìí. Àmọ́ kó tó di pé mo gbé fọ́nrán Alhaji Oríyọmí Hamzat wọlé, ẹ̀yin olólùfẹ́ wọn dànà ibo lẹ wọ agbègbè yín ẹ kọ́ máa bá ń comment náà. Ẹ máa ṣe congratulations Alhaji sílẹ̀ báyìí, ẹ kó máa congratulate wọn, ẹ máa congratulate wọn náà. Kẹsì máa bá ń like fídíò yìí kẹ́ máa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Torí pé kí ni Alhaji Oríyọmí Hamzat àwọn ni wọ́n kájú ẹ̀ o, àwọn ni wọ́n lè ṣe é, àwọn nípò yẹn ló yẹ fún. Ẹ máa bá ń pín kíní káàkiri. Ó yá Alhaji Oríyọmí Hamzat ẹ bá ń gbóhùn sókè. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́, ní gbogbo Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá méjèèjì àti gbogbo Òkè Ògùn. Gbogbo 33 local government ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo yín ni mo kí. Abdulrahman Oríyọmí Hamzat lórúkọ mi. Ẹ ti mọ̀ mí dáadáa. Mo kúrò lẹ́ni tí wọ́n ṣẹ̀ máa júwe fún yín. Ẹ mọ̀ tí mo lè ṣe, ẹ mọ̀ tí mo ti ń ṣe bọ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ìyá tẹ́ nífẹ̀ẹ́ mi gidi gan yìí, tẹ́ kì í fẹ́ kí nǹkan kan ṣe Oríyọmí, ẹ kì í fẹ́ kí ìrárìn mi bó ti wulẹ̀ kó kéré mọ́. Mo kí ẹ̀yin ọmọdé kéékèèké tẹ́ nífẹ̀ẹ́ mi tí ẹ gbà mí ní bàbá yín. Tí Oríyọmí òkìkí bàbá ọmọ kéékèèké ni, ẹ kì í fẹ́ kí nǹkan kan ṣe mí, nǹkan kan ò ní ṣẹ̀yìn náà o. Mo kí ẹ̀yin òṣìṣẹ́ ìjọba, mo kí ẹ̀yin oníṣẹ́ ọwọ́, mo kí ẹ̀yin òǹtajà, mo kí yín, mo kí gbogbo wa pátápátá tó mọ iléèwé àtọmọ ẹ̀kọ́ṣẹ́. Gbogbo wa ni mo kí pé ní agbára Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dà, àní ò sí. Gbogbo wa la rí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń dára, gbogbo wa la rí pé Nàìjíríà ń dára. Ìdí tí mo fi sọ pé ó ń dára ni pé à ń sùn, à ń jí, a wà láyé, a wà láàyè. Ọlọ́run ò mú wa kúrò nínú ẹni tó tún nírètí, a wà nínú ẹni tó tún nírètí wípé yóò dáa jù báyìí lọ. Ẹnikẹ́ni tó bá ti nírètí tó sùn tó jí tó sì tún wà lálàáfíà, ẹ jẹ́ kẹ́ni ẹ sọ pé ó ń dára. A wá béèrè pé a fẹ́ kó dára sí ni. Ìgbà tó bá dára sí àtẹ̀mí àtẹ̀yìn wọn ní fi wá sàwátì ń bẹ̀. Àmì kí ni mo fẹ́ sọ? Ọ̀rọ̀ lórí ètò ìdìbò tó ń bọ̀ yìí mà ní. Tí ẹ ti mọ̀ pé lóòótọ́ Oríyọmí Hamzat ń díje sá, òótọ́ ni. Ó ti hàn pé kò kérò jọ fẹ́yàn kankan, òótọ́ ni. Òótọ́ ni gbogbo àwọn aráàlú nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́, òótọ́ ni. Tí n bá sọ pé gbogbo aráàlú, èmi náà ń sòmùgọ̀, kì í ṣe pé mi ò mọ̀ pé àwọn kan ò gbà tèmi. Àbí àwọn kan ni mo sáà já nípa ti ẹ̀kan mọ́ hùwà ọ̀daràn mọ́. Àwọn àtọ̀rẹ́ wọn àtẹbí wọn ṣé wọ́n sì gbà tèmi. Àwọn kan ni mo sáà já ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn gbà tí mo dá padà fẹ́ tó ní. Ṣérú àwọn yẹn ó sì nífẹ̀ẹ́ wa. Àwọn kan ni wọ́n sáà ti di ògbóǹtarìgì tí wọ́n ti sọ ètò ìṣèlú diṣẹ́, tí wọ́n fẹ́ máa gbé bátìn fúnra wọn, tí wọ́n fẹ́ kó kan mọ́ mẹ̀kúnnù láéláé.
ṣérú wọn sì jọ́rẹ̀ẹ́ mi. Àwọn kan ni wọ́n rí mi bí ààrẹ láwùjọ òṣèlú wípé ọmọkùnrin yìí fẹ́ ráríwọ àárín wa, ó fẹ́ tú àṣírí bá a ṣe ń yan aráàlú jẹ, ó fẹ́ tú àṣírí fún wọn. Ṣérú àwọn yẹn ò nífẹ̀ẹ́ mi? Àti ibi tí wọ́n bá fẹnu dín kàrà òṣèlú dé, àti ibi tí wọ́n bá lẹ ẹ̀bà òṣèlú mọ́ dé, ṣé àwọn yẹn ṣé wọ́n nífẹ̀ẹ́ mi? I am here to tell you wípé mo gbà wípé ẹ̀yin aráàlú ẹ nífẹ̀ẹ́ mi, èmi náà sì nífẹ̀ẹ́ yín. Mi ò sì ní ṣe nǹkan kan ju nǹkan tí ó jẹ́ òdodo lọ. Tó bá rí bẹ́ẹ̀, ẹnu òfìfo kì í ró yànmùyànmù o. Bẹ́ẹ̀ ni, ọgbọ́n ò sì digi àfokùn. Ǹjẹ́ ẹ mọ̀ pé péréte báyìí ló kù, on the 17th of this month ní lètò ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò dópin. Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ̀ tí ẹ fẹ́ kí n wọnú òṣèlú rárá. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn, òṣèlú lè má fún mi láǹfààní àti ṣe mọ́. Tí ẹ mọ̀ pé à ń jàǹfààní fúngbà díẹ̀ ni. Tá a bá rí ẹni tó nífẹ̀ẹ́ tí mò ń ṣe lọ́wọ́ níjọba, ó ṣeé ṣe kí n má rí ṣe mọ́ o. Ó sì ṣeé ṣe ìwọ̀n ìwúlò tẹ́ ń jẹ yẹn kẹ́ ẹ má rí jẹ mọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé lórí ọwọ́ tí mo ti ń ṣe yẹn, èèyàn péréte ló sì ń jàǹfààní mi. Tí mo bá tẹ̀síwájú tí mo tún láǹfààní, tá a bá fi ọtọ́rítì ìjọba kún ìní ẹ̀mí ọmọnìyàn tá a ní, ó ṣeé ṣe ká tún ṣe dáadáa jù bá ń lọ. Ẹ má bẹ̀rù, ẹ lọ gba káàdì ìdìbò yín. Ẹ̀yin tí ẹ ní lọ́wọ́ tẹ̀ ń fò ní dòní tẹ̀ ń fò ládọ́là, ẹnìkan ṣoṣo tí mo lè gbà kó nífẹ̀ẹ́ mi báyìí lẹni tó bá lọ gba káàdì ìdìbò rẹ̀. Ẹ lọ sí secretariat state headquarters INEC, ẹ lọ gbà ń bẹ̀. Ẹ lọ sí àwọn local government headquarters INEC, local government offices, ẹ lọ gbà ń bẹ̀. Èyí tó bá jẹ́ ti local government yín, ẹ lọ forúkọ sílẹ̀. Ẹ ní káàdì yẹn lọ́wọ́. Mo ń fi àsìkò yìí sọ fún yín ni o, mi ò tàn yín o, mi ò ṣeré o. Lóòótọ́ ni mò ń díje gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Èébú ò nítumọ̀, ìṣèdánsákìsí ni ò nítumọ̀. Ibi tá à ń lọ ló mátà. Bí gbogbo ayé ń pàtẹ́wọ́ fún wa, kò ní ká wẹ̀yìn. Bí gbogbo ayé sì ń bú wa, kò ní ká pà lọ mọ́. Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́, tí ẹ bá nífẹ̀ẹ́ ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ lódodo, àwọn kan ó máa ṣe, ẹlòmíì ò máa bọ́ síbẹ̀, ẹnìkan ó máa dìde, ẹlòmíì ò máa jókòó. Tá a bá nífẹ̀ẹ́ tó fẹ́ dìde, ó yẹ ká wẹ́ni eré jókòó bí ó bá dìde sí. Aráàlú ló sì yẹ kó mọ ẹni rẹ̀ tá fẹ́ kó jókòó bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ lọ gba káàdì ìdìbò yín. Òní ni ọjọ́ 12 oṣù kẹrin. Gbogbo ohun tí ọ̀rọ̀ náà ó fi tán lẹ̀, tí ẹ fi ní láǹfààní mọ́, kò ju ọjọ́ 4 sọ́jọ́ 5 lọ. Ẹ láǹfààní yẹn tó bá ti dọ̀la Monday. Ẹ kọ́kọ́ tiẹ̀ dákán kẹ́ ẹ débẹ̀. Gbogbo ohun tẹ́ fi gbà kò ju ìṣẹ́jú 10 sógún ìṣẹ́jú lọ. Wọ́n ti parí tọ̀dọ̀ yín, ẹ ti kúrò ńbẹ̀. Mo ń sọ fún yín, mo dẹ̀ ń bẹ̀ yín. Kó má dá ìtẹ̀ ìkọ́gbọ́n etí ajá, agé tí ajá, agé ilé títán ó sọ̀bẹ̀ nù. Ẹ lọ gba káàdì ìdìbò yín. Oríyọmí Hamzat lórúkọ mi. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tó yìí, ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn odi Nàìjíríà, ẹ bá mi pàṣẹ fáwọn èèyàn yín tí wọ́n máa ń pè yín tí wọ́n bá ti nílò yín, torí ẹrù orí tí yín ò fúyẹ́ díẹ̀ sí tẹ́ni tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù bá wà níjọba. Ẹ bá mi pàṣẹ fún wọn. Ẹnikẹ́ni lọ gba káàdì ìdìbò wọn. Ẹ̀yin tẹ́ wà nílé, ẹ lọ gba káàdì ìdìbò yín sẹ́ẹ̀. Àsìkò péréte ló kù, ẹ lọ gba káàdì ìdìbò yín. Oríyọmí anífẹ̀ẹ́ rẹ, irọ́ ló ń pa bó o bá ní káàdì ìdìbò. Oríyọmí tiẹ̀ là ń ṣe erémọdé lásán ni tó o bá ní káàdì ìdìbò. A mọ̀ wípé ìṣọwọ́ táwọn èèyàn fi gba káàdì ìdìbò ó ti pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ gbìyànjú, ẹ lọ gba káàdì ìdìbò yín. NEPA tún ti múná lọ àbí? Gẹ́gẹ́ bí ìṣe wọn, wọn lè má múná lọ. Ẹ̀yin sá lọ gba káàdì ìdìbò yín. Àní fòkùnkùn sáyé o. Oríyọmí Hamzat lórúkọ mi. Àkókò péréte la ní, ẹ lọ gba káàdì ìdìbò yín. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin
tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ ò le, ìwọ ọkùnrin sẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.